Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àǹtí Wàhẹ́m, wọ́n ní wọ́n sọ̀rọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó ń sọ. Wọ́n ní wọ́n sọ̀rọ̀, wọ́n fariwo ta o. Wọ́n ní kí kábíyèsí kí wọ́n pín ọ̀jájá mọ́ o so that àwọn á lè gbaṣẹ́ àti tàwọn. Wípé àwọn ò lè wá rí kábíyèsí àfi kí àwọn máa test kábíyèsí lórí fóònù. Wọ́n ní àwọn ò lè ṣe nǹkan tí ó lẹ́tọ̀ọ́ níwájú kábíyèsí kí wọ́n má rí wí. Wípé kò sí nǹkan tí òun ṣe tí ó dáa níwájú kábíyèsí. Wípé ó ti sùn òun ò lè take ẹ̀ mọ́. Wípé so kí kábíyèsí kí wọ́n sẹ̀lẹ̀ ọ̀jájá mọ́, kí wọ́n fún òun ní share àtòun so that òun á lè máa move on pẹ̀lú life òun. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ tí àǹtí wa sọ̀rọ̀ yẹn ò wípé tí wọ́n bá ti pín ọ̀jájá mọ́ tán òun máa live for good o. Ẹ̀yin èèyàn lé, àlẹ́jì ni nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ ń darapọ̀ mọ́ channel mi Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ṣé dáadáa lẹ́wà gbogbo lé ń kọ́? Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí wípé a fẹ́ gbàgbé àṣà wa. Nítorí àwọn bàbá wa àti àwọn màmá wa tí wọ́n ní àǹfààní láti gbọ́ èyìnbó àbí láti sọ èyìnbó. Ìtorí ẹ̀ la fi gbé Mashola Gist TV yìí kalẹ̀ láti máa mú gist oríṣiríṣi wá. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe inú mi á dùn o, ṣùgbọ́n ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, Mariam òun ló fariwo ya o. Ẹ rántí pé Mariam fẹ́ lọ rí kábíyèsí tí wọ́n fi ní kò lè lọ rí kábíyèsí. Wọ́n ló fẹ́ wọ inú chamber kábíyèsí, inú ìyẹ̀wù wọn. Wọ́n ní àwọn tó ń guide kábíyèsí, wọ́n ní kò lè lọ. Torí kábíyèsí ti fún wọn ní instruction ní pé àwọn ò fẹ́ rí Mariam àti olórí Ronke. The only person tó lè rí wọn ò ní Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́. Wọ́n ní bó ṣe fẹ́ lọ, wọ́n ní àwọn guards yẹn sọ fún yín pé kò lè lọ rí kábíyèsí torí kábíyèsí ti sọ fáwọn pé wọn ò gbọdọ̀ allow olórí kọ́kọ́. Àwọn guards sọ fún yín pé kò lè rí kábíyèsí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bá àwọn guards já nìyẹn tó ń gbá wájú tó ń gba ẹ̀yìn tó fẹ́ máa lọ wọn lọ́wọ́ mú. Wọ́n ní kábíyèsí gbọ́ ariwo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ò yọjú sí. Wọ́n ní kábíyèsí ò jáde nínú yàrá wọn. Wọ́n ní wọ́n kàn ignore ẹ̀ ni nítorí pé ó ti ṣàṣetẹ́. Wọ́n ní àwọn ń bá wọn sọ̀rọ̀, wọ́n ní wọ́n disrespect àwọn. Ẹ̀yin èèyàn lé, ìgbà yẹn ni àǹtí wa bẹ̀rẹ̀ sí rojọ́ oríṣiríṣi gbogbo bó ṣe kówó sílẹ̀ tí ó invest nínú ọ̀jájá mọ́, gbogbo investment ẹ̀nú palace, gbogbo ẹ̀ ni àǹtí wa ṣèrè gùn pátápátá. Ẹ jẹ́ ká máa fi ìkàlẹ̀ sí ká máa gbọ́ lọ. Ó ní gbogbo nǹkan tó ní láyé lọ́run ló ń ti fi sin kábíyèsí. Ó ní ṣùgbọ́n bí ìgbà tóun ò mọ̀ ṣe ni. Ó ní bí kábíyèsí bá wà lọ́dọ̀ Queen Naomi náà máa pè. Bí kábíyèsí bá ń jẹun, Queen Naomi ni. Bí kábíyèsí bá ń sùn, Queen Naomi ni. Bí kábíyèsí bá ń wẹ̀, Queen Naomi ni. Ó ní kí ló dé ṣán fẹ́ pa òun ni? Kí náà tún fẹ́ kó ń ṣe gbogbo? Ó ní kò sí èèyàn kankan tó mọ bó ń ṣe ń feel. Ó lóun nìkan ló mọ bó ń ṣe ń feel. Ó ní nítorí pé ó ní kábíyèsí ṣòun. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Àǹtí wa wọ́n tẹ̀síwájú o. Wọ́n láwọn fẹ́ rí ọkọ àwọn, wọ́n láwọn ò lè rí ọkọ àwọn. Wọ́n ní ọkọ àwọn ní 30 days àwọn ò rí àwọn. Wọ́n ní so nítorí ìdí èyí táwọn ò ti fẹ́ rí ọkọ àwọn fẹ́ share àwọn o ní inú ọ̀jájá mọ́ yìí because àwọn fẹ́ move on pẹ̀lú life àwọn tí àwọn bá ti gba share àwọn. Ẹ̀yin ará lé, ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Ṣé ẹ̀yin believe pé Mariam lè gba share ẹ̀ tán kó kúrò nínú palace?
ṣé ẹ bìlíìfì pé Mariam á ní òun fẹ́ gba ṣíà wọ́n á kó ṣíà fún àwa lóun fẹ́ kó nu palace. Ẹ rí pé ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀. Àmọ́kan ẹ̀ o, àmọ́nú ẹ̀ o. Ṣùgbọ́n tí obìnrin bá ń ṣèrègùn báyìí lójoojúmọ́, òun fẹ́ gba ṣíà òun o, òun fẹ́ move on pẹ̀lú life òun, ó bẹ́tà kí kábíyèsí wá owó yẹn kan kò lè lọ́wọ́ kan jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Honestly, because àwọn obìnrin tó máa ń dojú ti ọkùnrin níta ni, àwọn obìnrin tó máa ń gbé ọkọ síta ni, tó máa ń dojú ti obìnrin síta. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tẹ́ fẹ́ ṣe ọ̀jájá mọ̀ kò sẹ́ni tó mọ̀. Àmọye tó kó sílẹ̀, wọ́n ló lórí Rónkẹ́ náà kówó sílẹ̀, wọ́n ní Queen Naomi náà kówó sílẹ̀, wọ́n ní gbogbo wọn ló invest. Ó wá ṣe tán, wọ́n gbé ọ̀jájá mọ̀ dìde, ìwọ wá ń sẹ́ pé ó fẹ́ gba ṣíà ẹ̀ ó fẹ́ máa lọ. What kind of a nonsense is that? Ó lè sẹ́ pé o kàn fẹ́ gba ṣíà báyẹn, ọ̀rọ̀ lọ́yà lèyí because investment ni. Tó bá jẹ́ pé o fẹ́ ta side of your investment fẹ́ lòmíì, it's all right. Ẹlòmíì ara wọn dẹ̀ kówó ẹ̀ lé ẹ lọ́wọ́. Ṣùgbọ́n kó wá máa sẹ́ pé o fẹ́ gba ṣíà ẹ̀ o fẹ́ máa lọ bullshit nìyẹn. Ṣé ó wá jẹ́ bí bọ́ọ̀lì tí wọ́n ń sun jẹ ní àbí kíni? Abẹ́ ẹ̀ mọ́ ni ẹ̀yin ará ilé. Every small thing báyìí Mariam máa jáde á lóun fẹ́ gba ṣíà òun fẹ́ kúrò ní o, òun fẹ́ gba ṣíà òun fẹ́ máa lọ ní o. Nǹkan tó máa ń sọ all the time ni. Àmúdẹ̀mọ́ pé ọ̀rọ̀ yìí ó ti sú kábíyèsí. So kábíyèsí ẹ wá ẹni tó máa ra ṣíà ẹ̀ kẹ́ kówó ẹ̀ padà lé lọ́wọ́ kẹ́ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Because wọ́n ní pé ojú tó bá máa báyàn kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pin. Ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe rí. Ẹ ti mọ̀ pé àwọn olórí yìí nǹkan tó bá wá sínú palace ó yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ fẹ́. So ìfọ̀kànbalẹ̀ yín dẹ̀ ni gbogbo wa ń fẹ́ tó ra fẹ́ kẹ́ ní ìfọ̀kànbalẹ̀ kẹ́ ní peace of mind. A fẹ́ kí blood pressure yín lọ sókè. A fẹ́ kí ẹ pẹ́ lórí tí àwọn baba ńlá baba yín. So pẹ̀lú bí àwọn èèyàn ṣe wà yẹn tán gbé dání, ẹ wá ìkan nínú àwọn èèyàn tó gbé dání kán ra ṣíà Mariam kẹ́ kó owó Mariam lé lọ́wọ́ kí Mariam máa bá tiẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ àwa torchlight sí torí àlẹ́jì ní gbogbo. Mi ò bá kábíyèsí gbénu palace o. So Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ̀tọ̀ subscribe like. Ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.